Malik bin Anas sọ wípé ẹni tó bá dún ní mọ́ súnnà tí àwọn sọ̀hábà òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sì là lọ́wọ́ rẹ̀ tí ó sì kú lẹ́yìn náà, irú ẹni bẹ́ẹ̀ yóò wà láwùjọ àwọn ànábì, àwọn olùjẹ́rìí òdodo, àwọn tí wọ́n kúkú ṣẹ̀hídí àti àwọn olùṣe dáadáa, kódà kí àbùjẹkù wà nínú iṣẹ́ rẹ̀. Bishr ibn al-Harith sọ wípé Islam ni súnnà, súnnà sì ni Islam. Al-Fudayl ibn Iyad sọ wípé tí mo bá rí ọkùnrin kan nínú àwọn onísúnnà, a máa dàbí wípé mo rí ọkùnrin kan nínú àwọn sọ̀hábà òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam. Tí mo bá sì rí ọkùnrin kan nínú àwọn oníbídà, a máa dàbí wípé mo rí ọkùnrin kan nínú àwọn mùnáfìkì. Yunus ibn Ubayd sọ wípé kí ni fi ń jọni lójú tó ẹni tó ń pèpè sí súnnà ní ọjọ́ òní? Ohun tó fi ń jọni lójú jùlọ ni ẹni tó ń dáhùn tó sì gba súnnà. Ibn Aun sọ nígbà ikú rẹ̀ pé súnnà, súnnà, ẹ ṣọ́ra fún bídà, ìyẹn àdádálẹ̀, títí ó fi kú. Ahmad bin Hanbal sọ pé ọ̀kan nínú àwọn èèyàn mi kú, wọ́n sì rí ní ojú ohun tó ń sọ wípé ẹ sọ fún Abu Abdullah pé súnnà di ọwọ́ rẹ̀, torí pé nǹkan àkọ́kọ́ tí Ọlọ́run béèrè lọ́wọ́ mi ni súnnà. Abul Aliya sọ pé ẹni tó bá kú lórí súnnà tí ó sì gbajúmọ̀ jẹ́ olùjẹ́rìí òdodo, wọn a máa sọ wípé ìdúróṣinṣin pẹ̀lú súnnà ní ìgbàlà. Sufyanu Thawi sọ wípé ẹni tó bá gbé etí rẹ̀ kalẹ̀ láti tẹ́tí sí oníbídà àti kúrò ní abẹ́ ààbò Ọlọ́run, wọn ó sì dáadáa, ìyẹn ni pé wọn ò dáadáa bídà náà. Dawud bin Abi Hindi sọ wípé Ọlọ́run tí ó ga jù, ìbùkún ni fún ránṣẹ́ ìṣípayá sí Musa ọmọ Imran pé má ṣe máa jókòó pẹ̀lú àwọn oníbídà, ìyẹn àwọn aládàádálẹ̀, torí tó o bá jókòó pẹ̀lú wọn, nǹkan kan nínú ohun tí wọ́n sọ yóò ráyè sínú ọkàn rẹ̀, màá sì jù ọ́ sínú iná Jahannam. Al-Fudayl ibn Iyad sọ wípé ẹni tó bá jókòó pẹ̀lú oníbídà, wọn ò fún ní ọgbọ́n. Al-Fudayl ibn Iyad sọ pé má ṣe jókòó pẹ̀lú oníbídà, nítorí mò ń bẹ̀rù pé kí ìṣẹ́bílé má ṣe sọ̀kalẹ̀ lé ọ lórí. Al-Fudayl ibn Iyad sọ wípé ẹni tó bá nífẹ̀ẹ́ oníbídà, Ọlọ́run yóò bà iṣẹ́ rẹ̀ jẹ́, yóò sì yọ ìmọ́lẹ̀ Islam kúrò nínú ọkàn rẹ̀. Al-Fudayl ibn Iyad sọ wípé ẹni tó bá jókòó pẹ̀lú oníbídà ní ojú ọ̀nà kan, gba ojú ọ̀nà mìíràn. Al-Fudayl ibn Iyad sọ wípé ẹni tó bá ń gbé oníbídà ga ti ṣe ìrànlọ́wọ́ fún títí Islam ṣubú. Ẹni tó bá sì rẹ́rìn músẹ́ sí ojú oníbídà ti fi ọwọ́ fúfú yẹ mú tí Ọlọ́run Azza wa Jal fi ránṣẹ́ sí Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni tó bá sì fi ọmọ rẹ̀ fún oníbídà ti gé okùn ìbí rẹ̀. Ẹni tó bá sì tẹ̀lé òkú oníbídà yóò wà lábẹ́ ìbínú Ọlọ́run títí tí yóò fi padà. Al-Fudayl ibn Iyad sọ wípé màá jẹun pẹ̀lú Yahudi àbí Nasara, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú oníbídà. Mo sì nífẹ̀ẹ́ kí ọgbà onírin wà láàrin èmi àti oníbídà. Al-Fudayl ibn Iyad sọ wípé tí Ọlọ́run bá mọ̀ pé ọkùnrin kan kórìíra oníbídà, yóò foríjì, kódà kí iṣẹ́ rẹ̀ kéré. Onísúnnà kan ò ní kún oníbídà lọ́wọ́ bí kò ṣe ìwà mùnáfìkì. Ẹni tó bá gúnjú kúrò lọ́dọ̀ oníbídà, Ọlọ́run ó kún ọkàn rẹ̀ pẹ̀lú ìmánì, ìyẹn ìgbàgbọ́. Ẹni tó bá gbójúmọ́ oníbídà, Ọlọ́run ó fi ọkàn rẹ̀ balẹ̀ ní ọjọ́ ìbẹ̀rù tó tóbi jùlọ. Ẹni tó bá sì yẹpẹrẹ oníbídà, Ọlọ́run ó gbéga lálùjánnà ní ìlọ́po 100. Nítorí ìdí èyí, nítorí Ọlọ́run, má ṣe jẹ́ aláàbò fún oníbídà láéláé.